wọn ti tú àṣírí wọn ti tú bàbá Lálùdé bàbá Lápínì òòṣà Aminatu Pápápá àṣérò lè pa ẹ má bìlíìfù Aminatu Pápápá o gbogbo ẹ má bínú ẹ̀yin ọmọ Yorùbá àwọn ọmọ wípé wọn ò ní ṣe dáadáa wọn ò ní ṣe gbá wọn ò ní ṣàwò irọ́ ni o gbogbo wọn pátápátá náà gba burúkú owó àṣírí wọn ti tú irọ́ lẹ wá pa wọn láwọn kan náà gbé náà tún ti gbówó fún yín lẹ́yìn tún bọ́ síta tẹ́ tún wá ń parọ́ ẹjọ́ ṣánṣẹ́ pé owó fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni owó ilẹ̀ gbà títí tẹ́ fi bà ilẹ̀ Yorùbá jẹ́ mowó kan ni wọn kì í gbà so ẹ̀yin gbowó tó tó yìí ẹ dẹ̀ mọ̀ wípé wọn ò ní kankan tó máa ṣe owó tẹ̀yin bá ti gbẹ́ tí mọ̀ wípé ẹ ti gbowó sápò wọ́n ṣiṣẹ́ o wọn ò ṣiṣẹ́ o kò kàn yín bàbá Lápínì pẹ̀lú ọjọ́ orí yín adẹ̀ lọ́ọ̀fù yín o bàbá Lálùdé pẹ̀lú ọjọ́ orí yín Aminatu Pápápá obìnrin mà ní ẹ̀ sísítà mi ìwà tí gbogbo yín wù yá lẹ́yìn fún yín nílẹ̀ Yorùbá ṣé èrò ipá wa lẹ́ ń tàn jẹ tàn wá jẹ ìṣẹ̀dá gbogbo wa bí yín ẹ tún ní àyà ẹ tún ní ṣẹ̀sì láti wá bọ́ síta láti wá máa parọ́ lẹ́yìn tẹ́ mọ̀ wípé nǹkan God ẹ wá wo fídíò yìí. èèyàn kọ́kọ́ ń sọ pé èèyàn ń ṣe mítí àkọ́kọ́ tí gbogbo wa péjú Ọlọ́run oníbàlájí Mùsùlùmí Àyìndé ọmọ Akínsọ́yà Ọlọ́run ní bẹ́ẹ̀ nu jẹ́ o tó fi kú Ọlọ́run adẹ́dẹ́ lágbà ó ní iye owó tó ní kálukú mú sára lọ sílé fún first meeting first meeting àti ìwọ kámpù rárá first meeting pé mo pe gbogbo yín àtẹ̀ntọ́ wá láti Ìbàdàn àtẹ̀ntọ́ wá láti Abẹ́òkúta àtẹ̀ntọ́ wá first meeting pé gbogbo wa péjú ó ní iye owó tí ó ń kálukú mú lọ sílé lẹ́yìn ìgbà yẹn Lápínì náà gbà ń bẹ̀ ọ̀sẹ̀ tí ó gba Àmínà náà gbà ń bẹ̀ ẹnu wọn mọ́mọ́ jẹ́rì ni ọ̀sẹ̀ tí ó gba àwọn náà da fìlà wọn bá gbádá wọn gbà náà wọn jí wọn náà kó wá po ọ̀sẹ̀ tí ó gba nǹkan ọkọ tí ó kàn ń dùn mí ni pé ariwo Musiliu tí wọ́n ń pa yìí òǹjọ́ lẹ́tọ̀ sí yín torí yín ni gbogbo ayé fi ń bàjà ó fẹ́ràn ní tíátà ó ti fẹ́ràn ní tíátà jù gbogbo owó tó rí àìmọye èèyàn ló ṣe fún kò sí ẹ tí ò ṣe fún wọn ò ṣe dárúkọ káwá pààyè tì olóòtú lẹ́yìn ìgbà tá a wá mú ọjọ́ pé ọjọ́ báyìí la fẹ́ wọ camp ó ṣẹ̀ṣẹ̀ tó wá àárín ìjà ló dá owó ọ̀sẹ̀ báyìí ọjọ́ báyìí lẹ fẹ́ wọ camp ní next week o gbogbo yẹn lọ dun inú ilé yín nù àtúnkálùkù tó ká owó sápò lọ sílé ẹ lọ tọ́jú ilé náà kẹ́ tó wọ camp ẹ tó wá jókòó pa síbí hòtẹ́ẹ̀lì tí Olúọmọ gbà kò ń ṣe hòtẹ́ẹ̀lì 30,000 per night òun sọ hòtẹ́ẹ̀lì 30,000 per night hòtẹ́ẹ̀lì 40,000 naira per night tí ẹnì kọ̀ọ̀kan mú yàrá Ọlọ́run ọmọdé ẹlòmíì ti ríru yàrá yẹn sùn ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹnì kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan yàrá oyè ń dé bẹ́ẹ̀ ó ti arrangement ti wà wọn á na káàdì lé ẹ lọ́wọ́ ni. jíjẹ mímu ń kọ́ ń bẹ̀. jíjẹ mímu yẹn ètò yẹn tó wá wà ó wá pé nípele mẹ́ta ẹ̀yin àgbààgbà ẹ̀ ní bínú ni ẹgbẹ̀rún mẹ́wàá lójúmọ́ ẹgbẹ̀rún mẹ́wàá 10,000 naira ni àwọn tó jẹ́ àwọn bàbá wa àwọn bàbá Lápínì náà ni àwọn ọ̀gá Lálùdé àwọn ọ̀yá wa Madam Sajẹ ìyá dáadáa ó ṣe pé ó ṣètò àwọn àgbàlagbà lọ́tọ̀ bàbá wa Fọ́kòkò náà wà ń bẹ̀ bàbá wa Dẹ́rù Pọ̀kọ̀ wà ń bẹ̀ ó ṣètò gbogbo nǹkan létò ọ̀yá ìpele kejì ẹ̀yẹ ọmọ mẹ́gbẹ̀rún mẹ́jọ 8,000 naira ó dẹ̀ ṣètò yẹn náà bẹ́ẹ̀ ó dẹ̀ ṣètò onípele karùn-ún. ìpele wa ni èyí wà tí yan. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ó gbowó lọ́wọ́ Lágbájá ó gbowó lọ́wọ́ Tàmẹ̀dò ó ti yẹ kárì kan lára àwọn tí Olúọmọ gbowó lọ́wọ́ ẹ̀ ìdá bàbá gọ́fúnà Babájídé Sanwó-Olú ọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu kárì kankan lára àwọn tí wọ́n lè dìfẹ́ǹdì pé lóòótọ́ la kówó fún ìbò ló kówó sí. àbí wọ́n ṣá àwọn náà ń gbọ́ gbogbo tó ń kálukú yín sọ ó yẹ kí a lè rẹ́nìkan nu wọn pé nígbà tí prógámù yẹn máa bẹ̀rẹ̀ lóòótọ́ 1 billion naira la fún ẹ o kó náà wá bọ́ síta kó lè dìfẹ́ǹdì owó yẹn. then number 2 mo tún rántí pé ní ọjọ́ tí wọ́n kó wa lọ sọ́dọ̀ gọ́vnọ̀ owó tí gọ́vnọ̀ fún wa fúnra wa la tún délé tá a pé o. MC kọ́ ló pin fún yàrá nǹkan ló gbà á. nǹkan ló pin fún wa o. òun sì kọ́ ló gbà á. òun sì kọ́ ló gbà á o. bóyá tí gbogbo yín ọba ẹ bá ti gbàgbé
bóyá ká lè rán yín létí. sanwó náà fún yín lówó. àsanwó fún pé owó pé ẹ̀kan wàá kí mi gbogbo yín lẹ gba owó ń gbà náà ẹ̀ ń pa ẹ̀kẹ́ mọ́ o oníkálukú ń ṣe yọ̀tọ̀ mi lóòótẹ́lẹ̀ o. aláwùjọ yóò gbà bẹ́ẹ̀ fàlà. wọ́n àtọ́bẹ̀ èyàn àtọ́bẹ̀ la èyàn àtọ́ kò sí ẹni tó kéré jù ọmọ tó kéré jù camp kò sẹ́ni tí owó ọ̀tẹ̀ lọ́wọ́ ẹ wá wò ó ẹ já bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù ọjọ́ kan tí ó kù àwa nìkan nù sáré ẹ̀dẹ̀ ríbi tó gun ti wá àwa mọ̀ ó ṣètò gbogbo nǹkan létò ọyá ìpele kejì ẹ̀yẹ ọmọ mẹ́gbẹ̀rún 8,000 naira ó dẹ̀ ṣètò yẹn náà bẹ́ẹ̀ ó dẹ̀ ṣètò onípele 5. ìpele wa ni ẹ̀yin wà tí yan. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run òun ní fi ẹ̀tọ́ mi síbòmí ìpele kejì mo wà 8,000 mo ó sì dùn mọ́ ló tẹ́ yín lọ́rùn. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run àlè gbà tó àwọn bàbá àtàwọn ọ̀gá tó ń kọ́ wá ń sẹ̀ ìbáwọn ni wọ́n bí wa kó lẹ̀ jíjà oníkálukú ń ṣe yọ̀tọ̀ mi inú kámpù báyìí ni ẹnìkan jẹ́wọ́ fún mi nínú àwọn àgbàlagbà pé ìfúnpá òun ti ga tẹ́lẹ̀ inú ibi tó ń wà yìí ni ìfúnpá òun ti lọlẹ̀ ọwọ́ náà lọ́mọdé tó ń ti lọ location kan yìí tó ń kó ń sùn bí tó ń lè ń jẹun tí ò lè sí wàhálà. iṣẹ́ òye wa ń ṣe níbẹ̀. iṣẹ́ tá à ń ṣe ojú pé iṣẹ́ tá à ń ṣe ojú pé ká jí láàárọ̀ ká ṣe campaign house to house ẹ dákun àwọn ọjà lọ ká báwọn èèyàn sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ká báwọn èèyàn sọ̀rọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu la fẹ́ kó di ààrẹ orílẹ̀-èdè a dẹ̀ fẹ́ kí bàbá wa Babájídé Sanwó-Olú kí wọ́n di gómìnà iṣẹ́ tá à ń ṣe nìyẹn. ọ̀rọ̀ táwọn sojú ẹ̀ náà àwọn àdúgbò wa lè lọ káàkiri Èkó. kò síbi tá a fọ ṣẹ̀dẹ̀ torí mọ́tò wà fún wa kò síbi tá a dé Ọlọ́run ló mọ iye sienna tí olú ọmọ fi owó ara rẹ̀ kó jọ nínú sienna nínú àwọn mọ́tò náà àwọn ohun tí àtàtẹ̀ tó gbé lọ lára ẹ̀ wá ó bùn ọmọ fún ó bùn wọn nínú àwọn nígbà tá a parí campaign adẹ̀wà ń bẹ̀ fún odidi oṣù 3 ẹjọ́ olóòtú ẹjẹ́ àkọ́kọ́ wo iye yàrá bí almost ọ̀dà ká sọ pé wọ́n fún ní percentage ká sọ pé 35,000 wọ́n fún ní discount ká sọ pé 35,000 ẹjẹ́ àwò ó dẹ̀ gba yàrá 108 ó dẹ̀ sanwó hotel fún odidi oṣù 3 ẹ̀dẹ̀ bọ́ sórí social media ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀gbà pẹ́ẹ́ ni ẹnu ìyá yín ọmọ ọmọ jẹ́rí ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run lẹ́yìn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọsọjọ́ òbí tó kàn máa tó bá lóòótọ́ làwọn organize wọn síbẹ̀síbẹ̀ ó máa fi àfikún pé ẹgbẹ́ ó ní bàbá alágbájá ń ṣe ọjọ́ òbí ẹ mẹ́sàn fún wọn tó máa ní nǹkan tó máa ṣe kò tún mọ́ pé ó kàn ṣeré wá lálẹ́ alimọ́mọ́ ó ń bọ̀ lálẹ́ tó bá ti wá báyìí tó bá ti lè wá lálẹ́ kó ìrọ̀rùn ti dé òun yẹn ò mọ owó pé gbogbo ilẹ̀ máa bì ábìtẹ́ bá ti rí tó bá ti dé báyìí ó lè ní gbogbo ẹ̀yin tí mo bá tẹ dúró yìí báyìí ni mo fún yín òun kálukú ó tún bẹ̀ sára lẹ́yìn yẹn weekly allowance wà o lọ́sẹ̀ o weekly allowance ó wà lọ́sẹ̀ o tí owó ọ̀sẹ̀ ìyẹn ló tún wà ń bẹ̀ ẹ̀dẹ̀ ni kò ṣe dáadáa ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ náà ló pé fóònù ó ti ẹ̀sọ́ yẹn di pure water ni. ìṣe fóònù tọ́lọ́sọ́dà bí. tani sọ kí ni àmọ́ ẹgbẹ́ ó tó yẹn di pure water fún wọn ni. fóònù gidi. gbogbo Nollywood celebrity pátápátá àtọkùnrin àtobìnrin wọn ni wọ́n ń ṣe bí àlèmájèrè alágbe àti ọmọ Yíbò àti tàwùsá àti Yorùbá all of them customer dáadáa làwọn àti politicians ó ti mọ̀ yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n o tí tọ̀dọ̀ ti wà nílẹ̀ Yorùbá Yorùwood la fi qualify wọn kọ́rọ̀ wa kó lè yé ẹ. so ẹ̀yin Yorùwood celebrity tá a mọ̀ wípé customer dáadáa àwọn politician nìyí ìṣẹ̀lẹ̀ ń fi Nàìjíríà sì tẹ́ fi negotiate owó títí yín ẹ̀ ń fi wá pa owó lọ́dọ̀ lẹ́ fi wá gbowó lọ́wọ́ àwọn politicians tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé wọn ò ní ṣe nǹkan kan ìkànnì yín inú yín ò dáa o ìwà yín ò dáa o ìjọ yẹ kẹ́ bọ́ síta ká máa lẹ̀yìn lóko ẹ̀yin èèyàn wa ní Yorùwood ìjọ yẹ ká máa rí yín ká máa gbé yín ṣépè so ẹ̀ ń gba owó kiri ẹ̀ mowó kan tó kì í gbà wọ́n tún jẹ́ kó yé wa bíi pé MC kó yín lọ sọ́dọ̀ Mr. Selebu governor Lagos State Jídé Sanwó-Olú
executive governor wá sọ wípé pé tí ẹ wá kí àwọn lásán ó ní iye millions of naira yẹn tí ò bá wọ 1 billion tó gbé fún yín tí ò ṣe MC náà gbé fún ẹ̀yà àwọn àgbààgbà yín bíi bàbá Lálùdé Alápinni Ṣàjẹ́ màmá Ṣàjẹ́ àti gbogbo wọn màmá Rainbow bàbá wa Adébáyọ̀ Sàlámì gbogbo yín ẹ pín ẹ̀dẹ̀ ṣẹnu fúrú ibẹ̀ ni kọ́kọ́ là lọ so hòtẹ́ẹ̀lì kan fún èèyàn kan fún artist kan ni oúnjẹ àárọ̀ tọ̀sán alẹ́ ẹ̀ tún fi bí àtẹ́ tí MC bá tún wá ṣàlóyìn bẹ̀ tó tún bá èyíkéyìí tó bá ń bẹ̀ á tún kówó bọ̀ yín lápò ẹ wá ń jayé fàmílétè tutọ́ kí ló wá fa ẹjọ́ tí bàbá Lálùdé àti bàbá Alápinni àtàmínátù pàápàá wá ń rò lọ náà láì kí ló fa ẹjọ́ pẹ̀lú gbogbo owó tó kàkalẹ̀ pé gbogbo yín gbà ẹ tún gbowó débi wípé wọ́n lé MC fún àwọn fámìlì yín lówó kẹsẹ́tù ilé kẹ tó máa lọ káàmpù kó tó káàmpù yín ẹ wá gbọ́ láti sìn lọ mo kàn fẹ́ pe àkíyèsí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá sí situation yìí anytime tẹ bá rí àwọn Yorùwood celebrity àtàgbà àtọmọdé àtọkùnrin àtobìnrin wọn tó bá jáde bẹ̀rẹ̀ látòrí councillor dé orí local government chairman or chairperson lọ títí dórí president tó bá ń campaign fún wọn tó gbé káàpù sórí tó wọ ṣẹ́ẹ̀tì wọn tó gbé gbálẹ̀ dání ìwọ tó like wọn tó jẹ́ favourite ẹ nínú movie má torí wípé wọ́n campaign fún candidate kọ́kọ́ wá lọ máa sọ wípé torí o love wọn candidate yẹn máa ṣe dáadáa owó iṣẹ́ wọn ni wọ́n ń ṣe o trade by barter ni o exchange good for good politicians mọ̀ wípé wọ́n ní fans wọ́n lójú wọn máa ń ṣe movie kò sí ni wọ́n láwọn èèyàn títí wọ́n gbowó fún wọn kọ́ lọ bá wọn parọ́ fún àwa Nigerians wípé nǹkan táwọn ò ní ṣe láíláí tán tí Jésù àfidé káwọn lọ máa fi sọ fún wa wípé wọ́n máa ṣe ẹ lè sanwó wá kò sówó tí politician ò ní san wọ́n gbé owó fún wọn àwọn dẹ̀ gbowó wọ́n dẹ̀ bọ́ síta nìyẹn anytime from now tó bá ti rí any celebrity kankan nínú Yorùbá tó bá bọ́ síta tó wá campaign for any political candidate or post wọn tó o bá wá jẹ́ favourite ẹ nínú movie industry má sọ wípé tó ro love ẹ wípé nǹkan tó ń sọ òtítọ́ ni fún candidate yẹn o iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe just like bí ìgbà tó bá fẹ́ shoot movie tó sọ wípé àwọn ojú bẹ́ẹ̀ òun ló need inú movie wọ́n á dẹ̀ pè wọ́n á dẹ̀ sanwó wọ́n á dẹ̀ act kò jù bẹ́ẹ̀ lọ ara acting òun ni fún wọn wọ́n kàn gbé acting yẹn lọ láàrin àwọn àtàwọn politicians ni ẹ má jẹ́ ìsọ̀kan tó wà lẹ́nu mi ṣùgbọ́n àìsàn kan tó wà lẹ́nu mi náà màá tún ìsọ̀kan mi honestly ayé reverse lẹ́ ń jẹ ẹ̀yin èèyàn mi ayé reverse làwọn people yìí ń jẹ tí ò bá jẹ́ ayé reverse ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló dé tẹ kọ́kọ́ lọ jẹun tẹ jayé tẹ gbádùn tó wá jẹ́ pé ìgbẹ̀yìn ẹ wá ń jẹ kíkan èmi ò fi irú ayé yín yẹn tọrọ o wọ́n jẹ́ kó yé wa nu fídíò wípé majority yẹn ẹ̀yin àgbàlagbà tẹ́ tí BP yín ti high gan blood pressure yín tó ti high gan tí ìfúnpá yín ti lọ sókè ní ìgbà tó fún yín ní kọ́kọ́rọ́ hòtẹ́ẹ̀lì room kan fún artist kan ni tẹ́ ẹ rí ọ̀gẹ̀lẹ̀tì tó ń gbá ìyẹn èsì ẹjí láàárọ̀ ẹjẹ tàárọ̀ lọ́fẹ̀ẹ́ lọ́sàn-án tọ̀sán talẹ́ fàájì wọ́n ní láàárín ọjọ́ mẹ́ta BP yín dẹ̀ wálẹ̀ wọ̀ ó rẹ̀ pé ìfúnpá yẹn ti ń ga sókè again olóhùn yín wá pariwo ń ta so ẹ gba gbogbo owó tó tó báyìí lẹ́tọ́ wá pariwo wípé ẹ̀yin o ẹ ò gbowó ẹ dúró ṣe fẹ́ jẹ́ okùn ẹ̀mí onídùúró yín ni kí ló wá fàjà láàrin onídùúró àtàwọn tó dúró fún gan ṣe bó nídùúró yín ni MC Olúọmọ kí ló wá fàjà láàrin yín ẹ ti switch sọ́dọ̀ Sẹ́gò nìyẹn o èmi mo mọ̀ wá ọwọ́ yín ẹ̀bẹ̀ yín ni kò ń pẹ́ yín ibẹ̀ ni kọ́kọ́ lálẹ́ iye èèyàn mi ó ti di woro sí woro President Trump l'Amẹ́ríkà ó ti ṣáná sí loud ó ti wọ́nu gbogbo US resident pátápátá gbogbo Amẹ́ríkánà o ipe ẹ má lọ Nàìjíríà ti di country àìwọ̀ fún yín o ìdí ni wípé crime scene ní Nàìjíríà o ìtẹ̀dó àwọn terror ní o má lọ Nàìjíríà kó má dàbẹ́ ní pé irọ́ ni mò ń pa. The United States government has issued a fresh travel advisory to its citizens, warning against travel to Nigeria over the unavailability of healthcare services, the increasing rate of kidnapping, terrorism, and armed gangs, among other crimes. Ó lẹ́ ń gbọ́ yẹn.
In a statement issued by the U.S. mission in Nigeria posted on its website, the U.S. cautioned its citizens to reconsider any planned trip to Nigeria, stating that all locations carry a significant security risk. While the citizen may still travel to Nigeria, the U.S., however, designated 18 states as the most severe and advised its citizens to avoid those states completely. Ohun tó ń jẹ́ kó yé wa bí ni wípé President Trump ó ti sọ fún gbogbo àwọn Amẹ́ríkánà pé kí wọ́n ṣe kí ni o, kí wọ́n jókòó wọn jẹ́jẹ́ o, kí wọ́n jókòó sílé wọn o, kán má lọ Nàìjíríà tó bá fẹ́ travel. Nàìjíríà ò sí lára country tó ti máa travel torí wípé wọ́n ń jíyàn gbé, wọ́n ń pààyàn, kò sí nǹkan burúkú tí ò ṣẹlẹ̀ nínú Nàìjíríà. Bàbá Tinubu, congratulations and jubilation, you are doing well, your country is doing well. Àbẹ́yìn orí kan tó fi qualify country yín nínú ayé ẹ̀bà. Ṣùgbọ́n wọ́n wá tẹ̀síwájú pé tó bá wá di kàrá ó di dandan ó ní láti lọ Nàìjíríà. Wọ́n ní ká sọ ilé fún yín. It advises citizens to avoid àwọn state tán lè máa avoid tí ó jẹ́ crime scene tó jẹ́ pé àwọn terrorist kidnapping gbogbo nǹkan burúkú tó ṣẹlẹ̀ ń bẹ nínú Nàìjíríà tó bá wá di dandan pé ìwọ tó jẹ́ Amẹ́ríkánà ò ní láti wá sí Nàìjíríà. Wọ́n ní kó avoid àwọn state tí mo fẹ́ kà fún ẹ yìí. Àwọn Trump ló kọ síta o. Wọ́n ní kó avoid Borno, Yobe, Kogi and Northern Adamawa states due to terrorism and kidnapping. Bauchi, Gombe, Kaduna, Kano, Katsina, Sokoto and Zamfara states due to kidnapping, and Abia, Anambra, Bayelsa, Delta, Enugu, Imo and Rivers states except Port Harcourt due to crime, kidnapping and armed gang. Reconsider travel to Nigeria due to crime, terrorism, civil unrest, kidnapping, armed gangs, and inconsistent availability of healthcare services. Some places in Nigeria have an increased risk. Overall, all locations carry significant security risk. Nǹkan tí wọ́n ń jẹ́ kó yé wa ń bí nìyẹn. Ike kan má lọ o, Nàìjíríà ò ṣe é lọ, ó ti digbó àìwò. Nàìjíríà ti digbó àìwò. Ṣùgbọ́n nǹkan kan tó wá yé mi lẹ́nu ń bẹ, ẹ̀yin èèyàn mi. Gbogbo state tó dárúkọ yìí kò máa sí South West kankan ń bẹ. Akúṣẹ́ àtàwátàwà labroad àtẹ̀yìn tẹ́ wà nílé, mo fẹ́ kẹ́ mọ̀ wípé iṣẹ́ ọwọ́ wa, àjọṣepọ̀ iṣẹ́ wa ni. Orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, kò sí orílẹ̀-èdè Yorùbá ní inú orúkọ state tí wọ́n dárúkọ níbí yìí. Wípé kí wọ́n máa sá fún kan yẹra fúnnu Nàìjíríà, wípé ibẹ̀ ni terrorist jókòó sí, kidnapping, gbogbo nǹkan burúkú kan pààyàn, kan rape, kan ṣe gbogbo ẹ̀. Wọ́n ní ilẹ̀ Yorùbá ò sí ń bẹ́ẹ̀ o, South West kankan ò sí ń bẹ́ẹ̀ rárá except àwọn ètò bá kúkú sọ pé the whole northern part, ètò ṣe nǹkan Borno, Yobe, Kogi, Northern Adamawa, Bauchi, Gombe, Kaduna, Kano, Katsina, Sokoto, Zamfara states, Abia, Anambra, Bayelsa, Delta, Enugu, Imo and Rivers, except Port Harcourt. Yorùbá, we are doing well. Mo láṣẹ bẹbẹ iṣẹ́ wa ń yọ ẹ̀yin lẹ fẹ́ understand. Ẹ̀yin lẹ ń wò bẹ́ẹ̀ ni wípé gbogbo nǹkan tá à ń ṣe kò sí nǹkan kan tó jáde ńbẹ̀, nǹkan jáde ńbẹ̀, gudugudu méje yàyà mẹ́fà ń jáde ńbẹ̀. Adẹ̀kú iṣẹ́ lọ́tún lósìn. Iṣẹ́ yẹn náà sì tún yìí tẹ̀síwájú o. Má jẹ́ ká ní láti relent o. Bẹ́ẹ̀ ni ká jọ fọwọ́sowọ́pọ̀ ká ṣe iṣẹ́ yẹn ni. Láìpẹ́ nínú oṣù tó ń bọ̀, program àgbàyanu kan gbàngbà láti ọ̀dọ̀ àwọn Ọmọlúàbí family ó fẹ́ sọ̀kalẹ̀ Kòsàgbòà ní ìlú Ìbàdàn. August ni, tó bá di next week a máa fún yín ní date. Bẹ́ẹ̀ ni àti àsìkò ní ìlú Ìbàdàn àti ṣerú ẹ̀bí some months back a tún fẹ́ ṣe second one, ṣùgbọ́n ìpàdé àpérò eléyìí ó máa lágbára ju ti first one lọ. Má gbẹ̀yìn bẹ́ẹ̀, ibikíbi tó bá wà nílẹ̀ Yorùbá tó bá like láti darapọ̀ mọ́ wa, máa bọ̀ kó jẹ́ ká jìjọ fọwọ́sowọ́pọ̀ ká jọ ṣe. Bẹ́ẹ̀ ni o, ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, gbogbo nǹkan tí ìwà tèmi jọ ń plan tá jọ ń fi gbé yẹ̀wò lórí social media, gbogbo ẹ̀ náà wà lára nǹkan tí àwọn èèyàn wa, lecturer wa, àwọn bàbá wa tó fẹ́ wá bá wa dá sí. Kó má jẹ́ pé online nìkan a ní láti ṣe nílé, gbogbo ẹ̀ la máa kó papọ̀. Ilẹ̀ Yorùbá gòkè àgbàsẹ̀, great Yorùbá land, great. Má gbàgbé láti support brand mi o. Support brand mi.
má sì gbàgbé láti bá mi like àwọn fídíò wọ̀nyí, bá mi share síta. God bless you. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kòwé. Ire o, kábíyèsí.